Ah, ìrètí fin pópó náà ẹ̀ orí wẹ́rẹ́ àrántí Jósẹ́fù nínú ọgbà ẹ̀wọ̀n àròpin tènìyàn ó tún padà tún jọba bá òkú o ìṣe òtán láyé bá ò bá kú ìṣe òtán ọmọ Yorùbá ẹ wo bí lónìí ìròyìn ayọ̀ ọ̀tọ̀ ni mo tún mú wá àṣé lóòótọ́ ni ọjọ́ kan ń bọ̀ tá a máa kéde orílẹ̀-èdè Yorùbá ọjọ́ kan ń bọ̀ tí Yorùbá ó kọ́kọ́ ṣe bọ́jẹ̀tì àkọ́kọ́ pẹ̀tò bọ́jẹ̀tì wa rèé fúgbà àkọ́kọ́ ọjọ́ kan ń bọ̀ tí Yorùbá tí ó fa owó àwọn tí ó fi hàn pẹ̀tò àwọn ọlọ́pàá wa rèé àwọn sójà wa rèé àwọn kinní wa rèé ọjọ́ kan ń bọ̀ tá a máa nawọ́ ààrẹ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Yorùbá lẹ̀ ọjọ́ wo wá lọ́jọ́ ọ̀hún ẹ farabalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ wá gbọ́ báyìí ẹ ti mọ̀ tí n bá ti dé mo dé ní àkókò àwọn wòlíì láwà eléyìí yàtọ̀ ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ti gbélé yìí rí pẹ̀lú ọ̀rọ̀ àlàyé àti àkàyé gẹ́gẹ́ bá a ti kọ́ àti bó ṣe wà nínú ọ̀rọ̀ Ọlọ́run ni àti gẹ́gẹ́ bí nǹkan ẹ wòlíì tí mo gbé wá lónìí ẹ máa tó mọ̀ wọ́n òun ni prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà ẹ sì mọ̀ pé nǹkan méjì ló so wòlíì yìí pọ̀ wòlíì ni ó tún jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tó jẹ́ àwọn tó ń lójú òfurufú tó ń lọ tó ń bọ̀ ó ti yé yín ìmùnà tí òyìnbó astrologer àbí kílẹ̀ ń pè wọ́n tó ti gbàmì ẹ̀yẹ lóríṣiríṣi ní orílẹ̀-èdè Nàìjíríà òun lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ private aládàáni tí ó lọ sójú òfurufú ó wá mọ ó ti wá bá Ọlọ́run pàdé ó ti bá áńgẹ́lì pàdé ìdí rèé nígbà tí wọ́n dé tí wọ́n pè wá pé tó pavilion Olúwa rán mi sí ọmọ Yorùbá pátápátá lásìkò tá a wà yìí pàápàá jùlọ nírú àsìkò tá a wà yìí tí ìjọba Nàìjíríà sọ pé tó àwọn yọwọ́ àwọn yẹsẹ̀ lórí ètò ààbò lọ títí ó ti di 50-50 báyìí báadé náà lọ bá dé ó ti di báadé báyìí wọ́n náà defend ara ẹ̀ bàbá wa fún wa ní àwọn kíì kan àwọn pọ́ǹtì àwọn kókó kan tá a lè tẹ̀lé nínú ìrìn àjò yìí ẹ má yẹn gbà yín lásìkò ẹ má gbàgbé pé mystery impartation bí wọ́n ti fún àwọn èèyàn lẹ́bùn áńgẹ́lì wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ ọjọ́ 11 oṣù kẹrin ọdún tá a wà yìí iná ọjọ́ Friday kejì nínú oṣù kẹrin yìí náà ni ó wáyé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ ń rí yìí ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ẹ tún máa béèrè ìbéèrè kẹ́ wá gbọ́ pé nígbà wo gangan la máa kéde orílẹ̀-èdè Yorùbá àwọn ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ nínú oṣù yìí pàápàá jùlọ lọ́sẹ̀ tá a wà yìí ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ wo èmi náà ò ní lè dúró mọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bàbá yìí dáadáa bàbá prophet and scientist Olúṣọlá Àlàbí ẹ káàbọ̀ sórí ètò. bàbá ẹ kú dédé àsìkò yìí. ẹ kú dédé àkókò yìí mo sọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ agbára ìdádúró agbára tó dá ayé yìí dúró sí ipò tẹwà lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù iná Ọlọ́run kó máa jó wọn run. Àmín. mo ní nínú oṣù kẹrin ọdún tá a wà yìí agbára Ọlọ́run láti ṣe rere agbára Ọlọ́run láti níre agbára Ọlọ́run láti kó ire jọ nínú oṣù yìí lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Àmín. nínú àwọn tí ilẹ̀ ó gbẹ̀jẹ̀ wọn lóṣù yìí lórúkọ Jésù ẹ ò ní sí láàrin wọn ẹbí yín ò ní sí láàrin wọn ìwà láàyè Ọlọ́run àwọn ọmọ ogun kó wà pẹ̀lú yín. Àmín Jésù. ó ní forúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa tó ìgbàlà wa. Àmín lórúkọ Jésù. bàbá ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta wọ́n ní tó bá ti tó ọjọ́ mẹ́ta tá a ti gan ní ẹ kú ọjọ́ méjì mẹ́ta là á kí ara ẹni tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yìí ti ń béèrè pé àti àwọn ti pẹ́ tá a gbúrò prophet and scientist a fi jẹ́ kó yé wọn wípé bàbá ò sí nílé tí wọ́n bá ti dé sórílẹ̀-èdè Nàìjíríà gbàrà wọ́n bá wọn pàdé ẹ má jà fi àkókò ara wa ṣòfò lásìkò yìí tó ẹ káàbọ̀ sí ọ̀gangan ìgbà tẹ́ ẹ dé yìí gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tẹ́ ẹ tún jẹ́ wòlíì ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bóyá ẹ ti kà á nínú ìwé ìròyìn àbẹ́ ẹ tí ì kà á lẹ́nu bí ijọ́ mélòó àbí ijọ́ mẹ́ta sásìkò yìí ìjọba Nàìjíríà jáde wọ́n ní ẹgbẹ́ o kékulé wí o kọ́ sọ fún toko o kádàn gbọ́ kúrò fòdẹ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má retí pé ọlọ́pàá sójà DSS gúgúrú dìfẹ́ǹsì kan máa wá dìfẹ́ǹdì gbogbo yín o kólúkúlùkù
kó sún ọ̀já ọmọ ẹ̀ lórí ètò ààbò. Bàbá, kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí àti pé báwo ìhàwó lọ́kọ sí ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti wòlíì? bẹ́ẹ̀ ẹ ṣe rí lákọ̀ọ́kọ́ ná àsọtẹ́lẹ̀ tó jáde nípa ti ìpínlẹ̀ Èkó, ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ ìbéèrè tẹ́ béèrè. Ok. Ọlọ́run ní kí gbogbo èèyàn ó gbàdúrà dáadáa pé ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Èkó yìí. Láìpẹ́ mo sọ láìpẹ́ yìí pé mo rí pé àwọn ọlọ́pàá ń sáré, àwọn àmì náà ń sáré, àwọn aráàlú náà tó ń sáré. Ṣùgbọ́n Olúwa ò tí ì sọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, ṣùgbọ́n nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Mo dẹ̀ sọ pé kì í wá ṣèkó yìí nìkan o, ṣùgbọ́n Èkó gangan ni target number 1. Ẹlẹ́ẹ̀kejì, ṣe rí gbogbo ilẹ̀ Yorùbá yìí wọ́n nílò kí gbogbo àwọn gọ́fúnà ilẹ̀ Yorùbá yìí kí wọ́n kíyè sára dáadáa. Torí pé ṣe rí lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn apanijayé wọ́n tó ti ń plan ìṣẹ̀lẹ̀ míì tí ó tún gba omijé lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí. Ẹ jẹ́ kí n wá sórí ti ìbéèrè yín lórí ti tẹni ọ̀gá àwọn DSS. Ṣe rí wọ́n máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní ààbò ara ẹni òun náà ní ààbò ìlú. Jésù Kristi sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó ní ẹni tí ò bá ní idà ó ní kó lọ ta agbádá tó bá ní ohunkóhun tó bá mọ̀ pé o lè gbé tà láti fi ra idà. Kí ni wọ́n fi idà ṣe? Wọ́n fi ń jagun ní sà. For self defence. Pé kí wọ́n lọ rà, ó ní Peter ṣe wọn etí ẹnìkan bọ́lẹ̀. Torí pé self defence, òyìnbó kan náà ìwé kan mo kà nígbà kan rí, ó ní fighting for freedom, ó ní is the fight that everybody must fight and never stop fighting. Pé ìjà òmìnira, ìjà téèyàn máa ń jà tí wọ́n ò ní dákẹ́, téèyàn ò ní rọ́, ò ní dákẹ́. Look at what happened in South Africa. Nelson Mandela for good 27 years ó wà nínú ọgbà ẹ̀wọ̀n torí pé ó ń jà fún òmìnira South Africa. Ọlọ́run tó kó yọ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Desmond Tutu. Òun ló ṣe yà mí lẹ́nu lórílẹ̀-èdè. Ìgbà kan yé mi bàbá, ẹ ní àwọn ìránṣẹ́ Ọlọ́run involve nínú ọ̀rọ̀ Nelson Mandela. Bẹ́ẹ̀ ni ó ní ó ṣe náà, mo fẹ́ sọ pé ló ṣe yà mí lẹ́nu lórílẹ̀-èdè Nàìjíríà pé àwọn tí ó jẹ́ àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run, mo fi ọ̀rọ̀ wá àwọn kan lẹ́nu, wọ́n ní àwọn bàbá ò lè dá sí i. Wọ́n ní but they are killing people, not ordinary people, they are even killing their member too. Wọ́n ń pa wọ́n. Ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé ká máa gbàdúrà fún Nàìjíríà. This is the time tó jẹ́ pé ó yẹ kí gbogbo wa ká take practical step action. Bí nǹkan tí ọ̀gá àwọn DSS tó sọ yẹn, ṣé ẹ rí tí olè bá wá wọlé bá káyàn mọ́lé, Bíbélì ní olè kì í wá bí kò sí láti pa, láti jí, láti pa àti láti parun. Bẹ́ẹ̀ ni bàbá. Olè wọlé tọ̀ wá, ó dẹ̀ ní opportunity kó o mú àdá jáde kó o mú orí ẹ̀ kúrò. So wá dìgbà tó bá dá ẹ dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí baálé ilé tán fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá náà ẹ mọ́ bẹ̀. It is time, it's a wake up call for all of us. We need to defend ourselves. A nílò láti defend ilẹ̀ Yorùbá. Ojúlalá kan fi ń ṣọ́ orí, kì í ṣe ojú lásán o. Whatever you have to defend yourself in a legal way, ní ọ̀nà tó bófin mu, defend yourself. Nehemiah nígbà tí wọ́n fẹ́ kọ́ ilé Olúwa nínú Bíbélì, àwọn bricklayer wà lórí ilé, wọ́n mọlé, wọ́n fi dá wọn tó mú ṣánṣán olójú méjì ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Bí ọ̀tá tó bá wá tó bá ṣe wèrè, àwọn ò mú kúrò lọ́nà. Ọlọ́run ò sọ wípé kéèyàn ó gọrẹ kí ọ̀tá pa o. Bí ìran Yorùbá bá gọra wọn sà, tí á dẹ̀ jẹ́ kí àwọn ajínigbé, àwọn Fúlàní, àwọn apanijayé kí wọ́n wọlé wá, wọ́n wọnú chọ́ọ̀chì ní Ọ̀rẹ́ lọ́jọ́ Sunday, wọ́n dẹ̀ mú wọn kúrò. Ṣé ẹ fẹ́ sọ mí pé Ọlọ́run ò rí wọn? Ó rí wọn. Kí ló wá ṣẹlẹ̀? Ṣé ẹ fẹ́ sọ wípé Ọlọ́run kọ́ ni wọ́n ń sìn nínú chọ́ọ̀chì? Ọlọ́run ni o. Ṣùgbọ́n ṣé ẹ rí tí a bá ti fi ojúṣe wa sílẹ̀ tí a ò ṣe, tá a wá sọ pé Ọlọ́run jọ̀ọ́ wá gbà mí, àmọ́ wò ó pé but kí ni ìwọ náà ń ṣe láti gbára rẹ? Wọ́n ní heaven help those who help themselves. Ọ̀run ran àwọn tó bá ran wọn lọ́wọ́. Ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún ìjọ, ẹni bá létí kó gbọ́n nǹkan tí DSS wọ́n ń sọ fún yín nípa ìran Yorùbá pé ẹ lọ já ara yín, ẹ lọ gbára yín. Help is not coming from anywhere. Àárín ara wa náà ni ààbò yóò ti dájú. Ààbò àwa ara wa gangan la defend ara wa. Wake up call ló jẹ́ fún ìran ọmọ Yorùbá pé tẹ́ ẹ bá rí òkè látọdún tí wọ́n ti ń pa ìran ọmọ Yorùbá, kí ló ti ṣẹlẹ̀? Kò sí. Torí pé Ọlọ́run ọ̀gá ògo yìí ọmọ máa wò ní. Nínú ìwé Jóòbù orí 1
ẹsẹ̀ ìkẹjọ nígbà tí àwọn ọmọ Ọlọ́run péjọ àwọn ọmọ èṣù gangan fúnra rẹ̀ òun náà tún wà láàrin wọn. bẹ́ẹ̀ni. nígbà tó ń bá Ọlọ́run sọ̀rọ̀ èṣù make statement kan ó ní awọ fún awọ ó ní ohunkóhun tí èèyàn bá ti ní ó fi ra ẹ̀mí ara rẹ̀ padà. pépà. ohun tí ìran ọmọ Yorùbá bá ní òun ni kí wọ́n ó lò láti fi ra ẹ̀mí ara wọn padà. bẹ́ẹ̀ ni bàbá kan ń sọ̀rọ̀ ó ní nǹkan tí ò dá wà nínú igbó ó láwọn ò fẹ́ rúbọ ta ni o sódì ìgbà tí wọ́n bá pa gbogbo òran ọmọ ológo Yorùbá run tán. kẹ tó rúbọ ta. kẹ tó ìtẹ́ ẹ bá fẹ́ rúbọ ta ẹ rúbọ ta. dáńgbòròbà. ohun tẹ́mi máa sọ lórí nǹkan tẹ́ ẹ sọ nìyẹn we need to take practical step. bẹ́ẹ̀ ẹ ṣeun bàbá àmọ́ nínú ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ ni wọ́n ti tún mú béèrè yìí wá. ẹ mẹ́nu bà gbólóhùn kan lẹ́ẹ̀kan nígbà tí ẹ ń sọ̀rọ̀ nípa ẹni àwọn ìránṣẹ́ Ọlọ́run kan pé wọ́n sọ pé àwọn bàbá tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ò lè dá sí ṣùgbọ́n àwọn bàbá yìí àwọn lè kó mọ̀pó kí wọ́n kó sójà kí wọ́n sọ yẹ kó rí bẹ́ẹ̀ kí wọ́n àwọn lè máa ra mọ́tò bulletproof akọ́ta ni. ṣe rí ara àwọn ibi tí ẹ̀kan. ṣe bí ẹ̀yin wòlíì kò yẹ kẹ́yìn gbé security Olúwa lolùṣọ́ àgùntàn mi Psalm 23 wà ń bẹ̀. ṣe rí number one let me clarify something. okay sir. ṣe rí ìránṣẹ́ Ọlọ́run tó kó mọ̀pó sẹ́yìn èmi ò lè sọ pé nǹkan kan burú ń bẹ̀. okay. everybody ló ní reason láti ṣe nǹkan tó bá wù ú bẹ́ẹ̀ni tó bá ti bófin mu. ṣe rí pé ìránṣẹ́ Ọlọ́run kó mọ̀pó tó bá wù ú fine tí ò bá wù ú fine ṣùgbọ́n nǹkan tẹ̀mí fẹ́ fàyọ ni pé now ìránṣẹ́ Ọlọ́run kó mọ̀pó sẹ́yìn ẹ̀dẹ̀ wo àwọn tó jẹ́ pé ẹ lè jàfẹ́tọ̀ wọn ẹ ò dẹ̀ jàfẹ́tọ̀ wọn. Bíbélì sọ wípé tí alóore bá rí i pé idà ń bọ̀ tí ò dẹ̀ kìlọ̀ fáwọn èèyàn ó ní táwọn èèyàn bá kú á béèrè ẹ̀jẹ̀ wọn lórí alóore o. bá wà. again tí alóore bá wá rí i pé idà ń bọ̀ tó bá ké tantan pé idà ń bọ̀ ẹyẹ rí o tí idà bá bá àwọn ènìyàn tí wọ́n dẹ̀ kú Bíbélì wípé ó ní ìjà ẹ̀ṣẹ̀ wọn ikú ara wọn náà kú ìyẹn ò kan lóore. As the head of the ministry head of the church ẹ ní láti ké gbàjarè síjọba number one àti nípa nǹkan tó ń lọ nílùú kí kàn ṣe pé kó lórí ó dákẹ́ kì í ṣe pé ká máa mú ọrẹ àti ìdámẹ́wàá nìkan wá sí chọ́ọ̀chì lọ́jọ́ yín lógún. ó ló jẹ́ kí n sọ̀rọ̀ Nelson Mandela wọ́n ní ẹ̀ṣọ́ yẹ kí a man of God ìránṣẹ́ Ọlọ́run kó máa dá sí ọ̀rọ̀ wọn ń jàfẹ́tọ̀ ọmọ ènìyàn mú kí ló dé tí ìránṣẹ́ Ọlọ́run ní dá sí. Ní South Africa Desmond Tutu he was a bishop nígbà tó wà láyé bàbá yẹn ṣe kó tí ì pẹ́ lọ títí ìgbà tí Nelson wọ́n jọ ń jà fún òmìnira South Africa ni he is a man of God a reputable man of God wọ́n dẹ̀ jà fún òmìnira wọ́n dẹ̀ gba òmìnira ṣé rí ibi tí Christian ti máa ń waste time ni pé we only pray to God nígbà tó jẹ́ pé action a ní take action. a ní take action ṣùgbọ́n a lè gbàdúrà. a lè máa kàn gbàdúrà sọ́lọ́run àwọn tán jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní láti take action ẹ sọ̀rọ̀ síta ẹ bá ìjọba orílẹ̀-èdè sọ̀rọ̀ ẹ sọ fún wọn pé nǹkan tí àwọn olóṣèlú ṣe kò dáa ẹ sọ fún wọn Bíbélì ní ẹ sọ fún olódodo pé yóò dára fún ó ní ẹ sọ fún ènìyàn ìkà pé kò ní dáa fún ó wà nù Bíbélì mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ni gbogbo olóṣèlú gbogbo olórí tó bá wá ń fìyà jẹ àbí tó jẹ́ ọba aládé tó bá ń fìyà jẹ ìran ọmọ Yorùbá Bíbélì ló sọ ó ní kò ní dáa fún àwọn ẹni bẹ́ẹ̀. àṣẹ wà èmi kọ́ ni mo sọ. àṣẹ tó àṣẹ ń tẹ̀dùmarè tó orí bẹ́ẹ̀ ẹ ṣeun bàbá ẹ ṣe tó ẹ̀yin èèyàn wa nínú ilé bàbá wa alàgbà lálejò prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà bàbá ká tó máa tẹ̀síwájú nínú àwọn ìbéèrè wa àwọn èèyàn ti ń pè wá lọ́tún lósìn ní pé tó nígbà wo ni mystery impartation ti oṣù April tí yóò wáyé àti níbo àti kí ni kí àwọn èèyàn máa retí àwọn ní fọkànbalẹ̀ lónìí ẹ bá gbogbo àgbáyé sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mystery impartation ti oṣù kẹrin yìí ó máa wáyé ní April 11 ọjọ́ Friday gbogbo Friday kejìkejì nínú oṣù la máa ń ṣe program yẹn so April 11 ló máa wáyé láago 10 àárọ̀ sí 2 lọ́sàn-án ló máa wáyé oṣù kẹrin yìí àwọn iṣẹ́ agbára tọ́lọ́run tó fẹ́ ṣe ó ti là kalẹ̀ ẹ̀bùn àwọn áńgẹ́lì tá a fẹ́ fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run ti lọ gan lórí ẹ̀ bí Ọlọ́run ṣe rán wa ti wá nìyẹn èmi dẹ̀ máa ń sọ àdẹ̀ fọ́ọ̀sì ẹnikẹ́ni tó bá wá sínú pàdé àdúrà wa tó ní àdúrà nìkan ló fẹ́ gbà ò nídìí ẹ̀bùn àwọn áńgẹ́lì it's not by force. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn tí wọ́n ní ìdí ẹ̀ tí wọ́n dẹ̀ ń jẹ́rìí ságbára Ọlọ́run
oṣooṣù ni àwọn èèyàn ń bọ́ ta tí wọ́n ń sọ testimony wọn ohun tí Ọlọ́run ṣe. Ara àwọn nǹkan tí ìpàdé mystery impartation wà fún òun ni wípé fún ìbùkún ẹni tí ò ní rí ó máa ní rí, fún ìwòsàn ẹni tí ò gbádùn Ọlọ́run máa wò wọ́n sàn. Those are the two categories of nǹkan tí Ọlọ́run ń ṣe every month. Ibi títí oṣù yìí ti máa wá wáyé ó wá jẹ́ ibi tá a kọ́kọ́ lò lákọ̀ọ́kọ́. ok. Bí àṣà àwọn kan ẹlẹ́ni tí ò tí ì kọ́lé kò tí ì ní permanent address. bẹ́ẹ̀ni ó tẹ̀lé kìí ṣe láńlọ́ọ̀dù kò lè ní síríìtì. Ibi tí a lò ní January gan ibẹ̀ náà la tún máa lò ní oṣù kẹrin yìí, Grande Event Center tó wà ní Lasu Ìṣẹ́rí Gando Expressway opposite Diamond Estate bus stop. Ibẹ̀ ni ó ti máa wáyé nínú oṣù. Ẹni tí ò bá gẹ̀tẹ̀ wọ́n lè pè, wọ́n lè send message láti get address yẹn. So ẹ tètè dé torí bọ́n bá ṣe dé náà ni ẹ̀bùn tán fẹ́ fún àwọn ènìyàn. Àwọn nǹkan tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí òun ni fún ẹni tó ń wojú Ọlọ́run fún ọmọ oṣù kẹrin yìí. Ó dẹ̀ sọ nínú àwọn prophecy fún oṣù pé Ọlọ́run ṣí window àti lóyún fún àwọn èèyàn lóṣù yìí. Ọ̀sán ni ẹ máa fi gbàdúrà yín tẹ̀ ń wojú Ọlọ́run fún ọmọ. Àwọn tán ń wojú Ọlọ́run fún ọkọ bákan náà oṣù yìí a máa gbàdúrà fún wọn. Ṣẹ̀rá àwọn tán fẹ́ gbàwé ìgbélùú Ọlọ́run ti ṣèyanu nínú ayé àìmọye àwọn ènìyàn tó jẹ́ pé testimony ti wà. Ààrẹ tí ò lọ ṣe interview tán wá fún nínú ilé. Mystery Ọlọ́run ni. Ìdí nìyẹn tá a fi pe ìpàdé àdúrà yẹn ní mystery impartation. Ìjìnlẹ̀ Ọlọ́run ni, ẹ̀bùn àwọn áńgẹ́lì òun ni Ọlọ́run ní ká máa fún àwọn èèyàn according to the book of Psalm 78. Ó ní àwọn ènìyàn jẹ oúnjẹ àwọn áńgẹ́lì. So ẹ̀yin náà wá gba ẹ̀bùn àwọn áńgẹ́lì kẹ́yìn náà bá lè dóníire nínú ayé. Ohun tí ìpàdé tóṣù kẹrin yìí tó tún wà fún ni April 11 ló tún máa wáyé. So kí gbogbo èèyàn tètè dé, kò sí African time, 10 is 10, 2 o'clock is 2 o'clock. So bó ṣe máa jẹ́ nìyẹn. Testimony oríṣiríṣi, àwọn tó ní arthritis, àwọn tọ́lọ́run wòsàn inú ni o, onírúurú testimony, àwọn tó fẹ́ gbàwé ìgbélùú, àti gbọ́ many things, àti gbẹ́ni tó ní cancer tọ́lọ́run ti wòsàn, ààrẹ tó ní kidney problem tọ́lọ́run ti wòsàn. Àwọn iṣẹ́ agbára tó ń ṣe bí adẹ̀rẹ́ni tí ò ní owó lọ́wọ́ tó jẹ́ pé ìbùkún owó ti dé. Ní last month ẹnìkan ṣe testimony ẹni salary òun was 50,000. okay. Tẹ́lẹ̀ after the program ó lóun dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gba 500,000. wọ́n yóò do méje sí lẹ́yìn. Òun ló kọ́kọ́ wá ṣe testimony lọ́jọ́ yẹn. So àti ẹni tí ò níṣẹ́ rárá tó jẹ́ pé interview kan pọ̀ wájú ẹ̀ ní ọgbọ́n ọmọ eléyìí tó fẹ́ ṣe a ṣe gbàdúrà pé òkè eléyìí ni kó mú. Bẹ́ẹ̀ àwọn iṣẹ́ agbára, iṣẹ́ ìyanu lóríṣiríṣi, iṣẹ́ ìwòsàn, àṣírí Ọlọ́run, àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Ó ní yóò fi wọ́n mọ májẹ̀mú rẹ̀. So bí tóṣù kẹrin tó ṣe jẹ́ nìyẹn, iṣẹ́ agbára máa ṣẹlẹ̀ sà. kí ni kán máa mú bọ̀? Gbogbo àwọn tó bá ń bọ̀, àwọn tó bá ń bọ̀. Nítorí fún àǹfààní àwọn tó ṣe ń gbọ́ yín fúngbà àkọ́kọ́. Bẹ́ẹ̀ni ṣe rí ẹ̀bùn àwọn áńgẹ́lì fúnra wa la máa ń fún àwọn ènìyàn. Ṣùgbọ́n gbà míì àwọn míì wà tọ́lọ́run máa sọ yí pé kán mú nǹkan kan lọ́wọ́. Ṣẹ́rẹ́ tó bá ojú Ọlọ́run fún ọmọ kan ọ lè ra ọsàn lọ́wọ́ fúnra wọn. A máa gbàdúrà sí lójú gbogbo èèyàn bẹ̀. Ó ní mystery Ọlọ́run tọ́lọ́run máa sọ̀kalẹ̀, a máa gbàdúrà sí. Any other thing tó bá ń bọ̀ lọ́jọ́ yẹn, tẹ́ bá ní abandoned building ẹ máa bọ̀, mystery Ọlọ́run wà tá a máa fún yín. Ẹ̀yin tẹ́ ní abandoned project ẹ máa bọ̀. Ẹ̀yin tẹ́ ní proposal tó jẹ́ pé ẹlòmíà ní proposal wọn àwọn wájú gọ́fúnà pé wọ́n sign ẹ̀, òun ti náwó òun ti nára, máa bọ̀. Wọ́n máa ṣíwèé ìrántí kẹ́yìn nínú oṣù kẹrin ọdún tá a wà yìí. So bó ṣe jẹ́ ní àwọn nǹkan tá a máa ṣiṣẹ́ lé lórí. Àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ẹ wá. Tó bá dẹ̀ jẹ́ pé ká kọ́ ẹ níṣẹ́ tó fẹ́ ṣe ni à kọ́ ẹ. Tó bá yẹ pé employment ló fẹ́ wá lọ, àgbàdúrà fún ẹ, ọ̀nà máa ṣí. So àwọn tó dẹ̀ wà nílùú òyìnbó náà kàn connect online lórí Pavilion live lọ́jọ́ yẹn, lórí 12 Star TV live lọ́jọ́ yẹn, lórí Àlàbí Olúṣọlá tó jẹ́ personal page channel tèmi lórí YouTube ẹ connect lọ́jọ́ yẹn. Mo dẹ̀ gbà pé ọ̀run máa ṣí fún yín lórúkọ Jésù. Àmín. Ẹ ṣeun. Gbogbo ìgbà tá a bá ti pàdé yín báyìí inú wa máa ń dùn torí pé sàn án báyìí lẹ́ẹ̀ máa jùlẹ̀ ní kàbìtì. Ọpọlọ tọ́lọ́run fún yín kò ní di bàjẹ́. Bàbá lẹ́yìn pé yìí ẹnìkan béèrè ìbéèrè kan ó dàbí pé a wọnú ìwé Bíbélì lọ àmọ́ ẹ jẹ́ n sọ bó ti sọ. Ó ní is it possible sir that according to the Bible that one day human being will be living in another planet? Deuteronomy 4:19 wípé ó ní ṣé ó ṣeé ṣe
pé àwọn èèyàn máa ń sọ pé lọ́jọ́ kan àwa èèyàn á kò nínú ayé yìí á lọ sí ibòmí àbí a lọ máa gbé ayé mi. a máa gbé ayé mi máa ní lóòótọ́ mo mọ̀ ń pa bíbélì díẹ̀ àmọ́ ẹ̀yin ò tí ì ka bíbélì yín débẹ̀. mo mọ̀ pé bọ̀tí ó wá sọ ní sọ pé tó gẹ́gẹ́ bí ìjìnlẹ̀ àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì mo ní má wọrí boko ọba jìnnà láì kó mo ní kò lè tí ó tù. ṣe rí Paul apostol sọ̀rọ̀ kan. kí ló wí. ó ní tó bá jẹ́ pé ayé tá a wà yìí nìkan ni ìrètí wa mọ ó ní àwa ni abòṣì jùlọ bẹ́ẹ̀ ni. ó ní we are the most miserable. bẹ́ẹ̀ ni. ṣe rí tẹ́ bá lọ sínú ìwé Revelation ó ní mo sì rí ọ̀run tuntun kan ó ní àti ayé tuntun ó ń ti ọ̀run ẹ máa gbọ́ ó tún ayé kan tún ti ọ̀run sọ̀kalẹ̀ bọ̀ ayé yìí kì í ṣe pé wọ́n ṣẹ̀ dá Ọlọ́run ti dá àwọn ṣe rí ayé táwa ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ayé tó dàbí tiwa yìí ó lé ní 100 billion mi sọ 1 million o billion tó sì wà níbì kan tó jẹ́ habitable planet bíi ìtayé tiwa yìí tó jẹ́ pé àwọn èèyàn lè gbé bẹ̀ nǹkan lè wù koríko lè wù ẹja lè yọ nínú omi káwọn ẹranko rìn lórí ilẹ̀ ìwádìí fi hàn nínú ẹ̀mí adẹ̀ tún wádìí a rí pé ayé pọ̀ lóríṣiríṣi abájọ táwọn Yorùbá náà fi sọ yìí pé ayé pé gbà bẹ́ẹ̀ ni orin bàbá aládùá náà sọ yìí pé bàbá tó dá ọ̀run méje àtayé méje ó ní ayé ló ṣe kẹẹ̀ẹ́dógún wọ́n ń ṣàkàwé wọ́n rí nínú ìjìnlẹ̀ tẹ̀mí pé ayé tá a wà yìí nìkan kọ́ ló wà àwọn ohun tí Ọlọ́run ò bá wa sọ ni pé ṣùgbọ́n a mọ̀ nínú ẹ̀mí pé Ọlọ́run ṣẹ̀dá àwọn ènìyàn míì síbòmíì ṣùgbọ́n àmọ́ religion tiwọn àmọ́ bóyá ṣùgbọ́n a gbàgbọ́ pé Ádámù àní ìfọ́ ni baba ńlá tiwọn ṣùgbọ́n tá a mọ̀ ní pé bóyá àwọn náà ṣẹ̀sọ́ Ọlọ́run tí Jésù tó lọ rà wọ́n padà o bóyá Jésù tún kò láyé ń bí ó tún lọ kú ń bò míì Ọlọ́run ò sọ kò dẹ̀ sínú Bíbélì so a ní proof ẹ̀ fún yín pé ó wà ṣùgbọ́n a kàn lè sọ nípa ti ẹ̀mí nínú ìrìn àjò ti ẹ̀mí wọ́n ń pe àwọn nǹkan kan sà ní time travel time travel yẹn ṣe ráwọn ìjọ kan wà tó ṣe pé Ọlọ́run fún wọn lẹ́bùn àwọn ìjọ bíi kérúbù Ọlọ́run fún ọ ní ẹ̀bùn láti rin ìrìn àjò ẹ̀mí bẹ́ẹ̀ni ṣẹlẹ̀ tó bá rin ìrìn àjò ẹ̀mí èèyàn lè lọ sí ọjọ́ iwájú ó dẹ̀ lè lọ sí ẹ̀yìn nínú ẹ̀mí àwọn time travel yẹn ló jẹ́ pé tẹ́ ẹ bá lọ sí ọjọ́ iwájú ń sìn ẹ lè lọ rí technology tó jẹ́ pé ó lè jẹ́ 50 years sísìn ló tó máa exist ẹ̀yin dẹ̀ lè rí tẹ́ ẹ bá ní oore ọ̀fẹ́ ẹ lè mú padà wá sísìn ó ló ṣe fà táwọn kan ó kọ ìwé ẹ worú John the Baptist John tó kọ Revelation olùfẹ́ John olùfẹ́ John the beloved how many years ni wọ́n ti kọ Revelation ẹ wo ọdún tí Revelation sì wà dìsìn kò dẹ̀ tí ì ṣe tán mi ìfẹ́ tún wọnú àwọn Revelation ẹ lọ ó ń sọ̀rọ̀ nípa ayé tuntun àti ọ̀run tuntun that there are some other planets elsewhere in the universe àwọn ayé míì tún wà ní ibòmíì ṣùgbọ́n ìwé Dìtàrólómì ẹ gbọ́ nǹkan tó sọ yí pé ní ọjọ́ kan Ọlọ́run ti sọ́nù ìwé Dìtàrólómì yẹn pé a sì máa gbé other planet tó bá yá olówó wà ní Dìtàrólómì 4:19 ẹ máa gbọ́ nǹkan tó sọ ó ní àti kí ìwọ kí ó má bàa gbé ojú rẹ sókè ọ̀run nígbà tí ìwọ bá sì rí oòrùn ẹ máa gbọ́ o àti òṣùpá àti ìràwọ̀ àti gbogbo ogun ọ̀run kí o má bàa sún ọ lọ ibọ̀ wọn don't worship them ẹ gbọ́ nǹkan tó sọ ó ní kó o má lọ máa bọ̀ wọ́n ó ní kí o má sì sìn wọ́n èyí tí Olúwa Ọlọ́run ti fi fún gbogbo orílẹ̀-èdè ayé ó ti fi fún wa all the planets the sun ṣe rí oòrùn tó wà lọ́run is around 100 trillions of suns oòrùn ẹyọ kan làwa ń rí but there are other suns in the universe òṣùpá tẹ̀ ń wò lókè òṣùpá tó wà láyé lé ní 1 billion ẹyọ kan làwa ní even ayé tá a wà gan kì í ṣòṣùpá kan la ní ìdí tí sáyẹ́ǹsì òfin sọ ni pé ó kéré is tiny telescope nìkan lè fi lè rí we still have a tiny other moon yàtọ̀ sẹ́yọ kan tẹ̀ ń rí lókè and níbi tí technology dé lónìí àwọn China wọ́n ti ṣe òṣùpá tiwọn is 10 times brighter than òṣùpá tọ́lọ́run dá bẹ́ẹ̀ ni òṣùpá tí àwọn China ṣe wọ́n ti ń ṣe òòrùn tiwọn lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé plasma rẹ̀ tó máa gbóná times 10 òòrùn tọ́lọ́run dá
àwọn náà fẹ́ fi control ayé ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé ayé pọ̀ gan kì í ṣe ayé tá a wà yìí nìkan àwọn ẹ̀dá míì tó wà níbòmíì ṣùgbọ́n ayé tá a wà yìí nìkan kọ́ ni ìrètí tiwa ní ọjọ́ kan àwọn èèyàn ò lọ máa gbé other planet bẹ́ẹ̀ ni èmi tí mò ń sọ̀rọ̀ orúkọ tèmi náà wà láwọn planet míì yàtọ̀ sínú ayé tá a wà yìí so láti dá ìbéèrè ẹni yẹn bíbélì sọ wípé àwọn ó nígbà tí àwọn ìràwọ̀ òwúrọ̀ ń kọrin àwọn ọmọ ọlọ́run nínú ìwé jóòbù ó béèrè lọ́wọ́ jóòbù ọlọ́run ló béèrè pé níbo ló wà and àwọn NASA ní Amẹ́ríkà wọ́n discover pé in a distant galaxy ní àwọn ayé tó jìnnà réré wọ́n ń gbọ́ àwọn sound like a singing sound they hear some radio signal radio signal bí pé tún rédíò ń bì bẹ́ẹ̀ni they receive a radio signal from about 2,000 light years away ní àwọn ọ̀nà tó jìn réréréré wọ́n receive signal láyé tá a wà yìí àwọn wo ni bíbélì ní àwọn ìràwọ̀ òwúrọ̀ àwọn ọmọ ọlọ́run wọn ń kọrin ṣẹ́rí mystery ọlọ́run pọ̀ gan-an ó pọ̀ tá a bá ní ká máa tu ijọ́ kan tí àyè bá gbà mí sà tẹ́ bá wá à ń sọ̀rọ̀ nípa Sodom and Gomorrah màá sọ nípa science of the events that happen to destroy Sodom and Gomorrah ọ̀dà a máa sọ ṣùgbọ́n ọjọ́ mi ni kì í ṣe lónìí. bàbá ẹ kú ohùn láti àárọ̀ a ti ń tẹ̀síwájú bí ìbéèrè bíi méjì ká tó lọ ṣètò ẹnu gbáláńdú ètò máa ń dókòó a padà sórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ẹ ti sọ̀rọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ nípa orílẹ̀-èdè láìpẹ́ yìí la gbọ́ pé kan nínú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá lásìkò tá à ń múra álẹ̀ fúnra lì nínú àwọn tá a ti ké sí pétò tá a ti rò pé eléyìí tó bá ti síwájú kò sí wàhálà mọ́ tí gbogbo wọn mú rìvásì àtàwọn kì í ṣe ìyá bàbá nìkan àwọn ìyá kan tí wọn náà ń fi mọ́tò wọn sí rìvásì bàbá kí ló lè farú àwọn nǹkan báyìí àti pé ojú wo lọkọ sí nínú ẹ̀mí. ẹ ṣe mọ̀ wípé ní ọdún tó kọjá ní November mo ní àwọn àgbààgbà kan sì máa lọ nílẹ̀ Yorùbá o ṣe rí náà wà kì í ṣe ẹni tó lọ nìkan ni ó sì lọ wọn ó sì gbogbo ẹni ṣe rí àwọn tí ó sì fara wọn tẹ̀tẹ̀ wọn sì kù àwọn ìṣẹ̀lẹ̀ míì náà àwọn míì sì máa lọ torí pé mo rí i clearly pé wọ́n sì máa ṣe wake up àwọn kan náà lọ́dún yìí tí wọn ó tẹ wọn ní ìtẹ́ ìbàjẹ́ tẹ ẹ̀yẹ o ìbàjẹ́ tẹ tí ò lẹ́yẹ ẹnu o àwọn àtọ́lọ́run náà jọ nìyẹn ṣùgbọ́n wọn ó tẹ wọn nítorí ọ̀rọ̀ Yorùbá nation yìí àwọn ìṣẹ̀lẹ̀ sì máa ṣẹlẹ̀ lọ́dún yìí tó máa ba àwọn èèyàn lẹ́rù lótìtọ́ àti lódodo ṣe rí recently mo sọ̀rọ̀ kan mo ní Ọlọ́run ò ní interest nínú Nàìjíríà mọ́ ṣe rí pé ẹ gbàdúrà fún Nàìjíríà ẹ kàn ń fẹ́ àkókò oyin ṣòfò ni Ọlọ́run ò ní interest kankan ṣe rí ìjọba Ọlọ́run ò ní interest nínú rẹ̀ ẹ bá ń gbàdúrà fún economy Ọlọ́run ò ní interest nínú gbogbo nǹkan yẹn it's a complete wasting of time ẹni bá fẹ́ gbàdúrà pray for the freedom of your people. The book of Psalm 137 ó láwa ó ṣe kọrin Ọlọ́run ní ilẹ̀ àjèjì ó láwa jókòó lẹ́bàá igi wílò ó ní àwọn ọ̀tá wa wọ́n ní ká kọrin níta bá ṣe bẹ́ẹ̀ káwọn wa kó lẹ̀ mérígì bá a dẹ̀ ṣe ń sọ yìí náà ṣe mọ̀ pé àwọn tó ń gbógo tí kí Yorùbá má lọ náà Yorùbá náà tún wà bẹ́ẹ̀ ni wà ọjọ́ kan sí mọ̀ tá a sì máa gbàdúrà ṣúfúrù la fi gbàdúrà lọ́jọ́ yẹn ṣúfúrù náà ti fi ṣúfúrù bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá dúró gẹ́gẹ́ bí ìdíwọ́ àti ìdènà fún ìran ọmọ aládé láti lọ jọba kí Ọlọ́run kó ṣe wọ́n bí iná ṣe ń ṣe koríko kó ṣe wọ́n bí àgékù koríko àdúrà tá a máa gbà lórí wọn nìyẹn torí pé for how long are we going to endure this? Ọdún wo a ti ń sọ ẹjẹ́ Yorùbá lọ ṣe rí Yorùbá tí ò lọ náà ọwọ́ ọmọ Yorùbá ló pọ̀ sí o àìfìmọ̀ṣọ̀kan ẹgbẹ́ sókè àwọn kò ní rọ́ ló pa ìràwọ̀ ìdájọ́ lẹ̀ kó sùnà bẹ́ẹ̀ ni túkù tẹ̀m̀bẹ̀lẹ̀kun àti ọ̀tẹ̀ ó wà lára tí ò jẹ́ kí ìran ọmọ Yorùbá kó lọ àwọn Awólọ́wọ̀ gẹ̀ bá ti rí gbé nígbà yẹn but the little mistake tí wọ́n ṣe ni pé kí wọ́n lọ máàjì pẹ̀lú north ẹ̀ bá tẹ̀ ti jẹ́ everybody that was 1956 ẹ̀ bá everybody ti rọra máa lọ jẹ́ kò ní sí gbogbo wàhálà yẹn bẹ́ẹ̀ mo wo fídíò kan tí ọmọ Fúlàní kan sọ ó ní àmì Fúlàní mà ó sọ fídíò yẹn English ló fi sọ̀rọ̀ yẹn ó ní how can people that are not speaking the same language the same religion the same culture how do you say they are going to be one
ó ní can never be possible. Kò ṣeé ṣe ẹni tí ì ṣe èdè kan, àṣà kan, ẹ̀yà kan, ẹ̀sìn kan, èdè sáà ní dandan sẹ́ ẹ fẹ́ra yín ni sẹ́. Ibikíbi tí ò bá ti sí ìṣọ̀kan Ọlọ́run ò sí ń bẹ̀. So we can say from that God is not within Nigeria. Ọlọ́run ti padà lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà. So ibi tí ò bá ti sí ìṣọ̀kan Ọlọ́run ò sí ń bẹ̀. Tó bá jọmọ Yorùbá, àwa Yorùbá ló bá ń ṣèṣàkóso Yorùbá. Tí a bá fi ọmọ stéètì kan jẹ olórí tó bá lọ kówó jẹ, wọ́n máa lọ bà, wàhálà máa bá wọn. Ṣùgbọ́n sìn Haúsá ṣe tiẹ̀ ó lọ, tí ọmọ Yorùbá bá débẹ̀ tó bá tiẹ̀ kówó jẹ òkè ẹwọ ẹ fílẹ̀ darí ẹ̀rọ àwọn ìyẹn náà ti ṣe tiwọn. Ìdí nìyẹn tó ṣe yẹ pé kò ní sí ìfẹnukò. Bọ̀ nísìlẹ̀ Yorùbá ìkọ̀ọ̀kan báyìí lọ́lọ́run máa yọ àwọn àgbààgbà yẹn. Bẹ́ẹ̀ ìgbà tí wọ́n yọ ẹyọ ọwọ́, yọ jìgá, Ọlọ́run máa mú wọn kúrò. Àṣẹ. A máa mú wọn kúrò. Àṣẹ. Ọlọ́run ti sọ ó wà nínú Bíbélì. Bẹ́ẹ̀ni. Ó ní èmi ni mo dá apanirun láti panirun. Àṣẹ. Ó túmọ̀ sí pé Ọlọ́run gan ní àwọn ayákẹ́lá rẹ̀. Àṣẹ. Bí ìbéèrè tẹ kọ́kọ́ béèrè nípa tó ọ̀gá àwọn DSS sọ. Ó mú mi rántí Ábúráhámù nínú Bíbélì. Nígbà tí àwọn ọ̀daràn tí wọ́n lọ kó Lọ́ọ̀tì àti àwọn fámìlì rẹ̀ àti gbogbo ẹrù, Ábúráhámù wọlé lọ, ó ní ẹ lọ kó àwọn ẹrú kú jáde. It's in the Bible, in the book of Genesis. Ó lọ kó wọn jáde, ó ní àwọn tán ti kọ́ iṣẹ́ burúkú ń bẹ lọ́wọ́ wọn. Wọ́n ti kọ́ bẹ́ẹ̀ àti fi idà jagun. Idà wọn fi ń jagun. Wọ́n kó wọn jáde, wọ́n bò wọ́n gba Lọ́ọ̀tì padà, wọ́n dẹ̀ gbà. Ààbò ara ẹni làbò ìlú. Àwọn jagunjagun àìrí. You have to defend yourself. Kan tí máa sọ fọmọ Yorùbá nìyẹn sà. Bàbá ẹ kú òun látàárọ̀ ní fẹ́ kẹ́ gbàgbé a máa gbàdúrà yẹn bẹ́ẹ̀ ṣe sọ lọ́jọ́ kan tá a fi sùfúrù gbàdúrà. Àwọn ẹ̀mí tí ẹ wò ẹni tí wọ́n bá gbàdúrà yẹn lọ́jọ́ náà níbikíbi tí wọ́n bá wà aṣọ òdì láwọ̀ nípò kọ Jésù sí. Ẹ ti ń wọnú ẹ̀mí nìyẹn. A ti ń wọnú ẹ̀mí lọ. Ẹ wo ọmọ Yorùbá ẹ kú ohun ẹ jẹ́ ó dá mi lójú pé ẹ gbádùn prophet and scientist lónìí. Ẹ já sáré fi léyìí káàdì ẹ̀ lẹ̀ bàbá. Àmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yìí bá a ṣe ń sọ̀rọ̀ Yorùbá nation lọ́tún lósì yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó jó nímọ̀ ìjìnlẹ̀ tẹ̀sí ti rí bí ọ̀rọ̀ yìí ṣe lọ yìí pé kò síbi tá a fẹ́ ṣe igi yìí máa padà wó náà ni. Àwọn tí ń gégi pé kígi ó wó sọ́dọ̀ àwọn tọ́jọ́ ọmọ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ tí ń rẹ̀wẹ̀sì ẹ dákun ẹ bá mi fún wọn ní àmọ̀ràn nípa tẹ̀mí àti nípa ìjìnlẹ̀ Ọlọ́run. Àwọn tó dúró dolúwa. Àwọn tó dúró dolúwa. Wọ́n á tún agbára wọn ṣe o. Wọ́n á tún agbára wọn ṣe. Wọ́n ó fi ẹ̀gòkè bí ìdí. Wọ́n ó fi ẹ̀gòkè bí ìdí. Wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n. Wọ́n ó sáré kí yóò dúró mú wọn. Ohun yìí lágbára. Ó lágbára ó lè díẹ̀. Bíbélì ní àwọn tó dúró de Olúwa. Ó ní ó tún agbára wọn ṣe. Ó ní wọ́n ó fi ìyẹ́ gòkè bí ìdí. Psalm 27 ó ní dúró de Olúwa kó sì tújú ká. Ṣe rí tí in the process tí Bíbélì sọ pé àwọn tó ní dúró de Olúwa wọ́n ó tún agbára wọn ṣe. Ó mọ̀ pé in the process tí èèyàn bá fi ń dúró máa ń rẹ̀yàn. Bẹ́ẹ̀ni. Ní ìgbà míì ìrètí èèyàn máa ń fẹ́ sọnù. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi dá yín lójú pé kí gbogbo ọmọ Yorùbá má sọ ìrètí nù. Kí wọ́n má sọ ìrètí nù torí pé ẹni tó bá sọ ìrètí nù kò lè délẹ̀ lérí. Ẹ mú ọkàn yín le, ẹ mú àyà yín le. Ọjọ́ kan ń bọ̀, bẹ́ẹ̀ ni ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé orin iṣẹ́ wà fún ilẹ̀ wa. Ọmọ Yorùbá ó máa kọ́ ní orílẹ̀-èdè ti Yorùbá. Àmín. Ọjọ́ kan ń bọ̀ tí Yorùbá ó máa ná kọ́rẹ́ǹsì Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ni. Ọjọ́ kan ń bọ̀ tí Yorùbá ó announce the first ever budget fún ẹkọ́nọ́mì ilẹ̀ Yorùbá. Ọjọ́ kan ń bọ̀ tí a máa sọ nípa exchange rate àkọ́kọ́ láàrin dọ́là àti owó ilẹ̀ Yorùbá. Ọjọ́ kan ń bọ̀ tí ìran ọmọ Yorùbá yóò yan ambassador tiẹ̀ fún orílẹ̀-èdè Amẹ́ríkà, tí yóò yan fún Russia, fún Israel àti káàkiri orílẹ̀-èdè ayé. Ọjọ́ kan ń bọ̀ tí àwọn ààrẹ orílẹ̀-èdè àgbáyé tí wọ́n máa congratulate the first ever maybe prime minister or president tó jẹ́ ti ìran ọmọ Yorùbá. Ẹ má sọ̀rètí nù. Bó ṣe jẹ́ nìyẹn. Tó bàbá ẹ ṣe àdúpẹ́ ẹ kú ohùn láti àtàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ wòlíì torí àánú gbà prophet and scientist lẹ ti ń bá pàdé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn
òun náà lẹ́ ń wòye kẹ́ ẹ máa pè wọ́n kẹ́ ẹ sì má gbàgbé mystery impartation tí yóò wáyé ní ọjọ́ kọkànlá 11th of April 2025 tá a wáyé ní Grand A Event Center. Grand A Event Center ó wà ní opposite Diamond Estate. Ẹ lè bọ́lẹ̀ ní Ìdòwú Ẹ̀gbá tó bá jẹ́ ìtẹ́ ń bọ̀ láti ìyànà ọba àbí nǹkan kan ẹ sì lè bọ́lẹ̀ ní Diamond Estate. Ẹ bá ti pé Grand A Event Center kò jìnnà sí Pavilion Hall wọ́n fẹ̀gbẹ́ kóra wọn báyìí láṣẹ Èdùmàrè aago 10 sí 12 sí 2 ní ìpàdé ó wáyé. Bàbá ti la àwọn àlàálẹ̀ wọn kókó àdúrà tá à ń lọ gbà lọ́jọ́ náà. Ìwọ náà wá pè fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbéèrè pẹ̀lú òun àdúrà. Ó sì dá mi lójú pé Ọlọ́run wòlíì Másunkún wòlíì prophet and scientist kò ní já yín kulẹ̀ bó ti wù kó rí. Títí ìgbà míì tẹ́ tún bá wọn pàdé lórí ìkànnì yìí. Àlàáfíà Ọlọ́run ó máa bá gbogbo wa. Ó dàbọ̀.